عليكم ورحمة الله تعالى وبركاته. أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. لا صراط مستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. وصلى الله على عين رحمة ربانية محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه صلاة تعرفنا بأيام. Mo kí gbogbo wa ní gbogbo ayé ibi tí a bá wà, pàtàkì jùlọ gbogbo ohun tí ń jẹ́ àpapọ̀ mùsùlùmí tó wà ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀ àti àwọn tó lòdì kan wà ní ẹ̀yìn odi àti ìlú òyìnbó pátápátá. Ẹ má bínú sí mi gbogbo ẹ̀yin tí ẹ bá ti wo fídíò mi pé mo fẹ́ ṣe àdáyanrí fídíò ti tòní lórí àwa mùsùlùmí Ògbómọ̀ṣọ́ lápapọ̀. Kò sí nǹkan míì tó mú mi tí mo fẹ́ dojú ọ̀rọ̀ yìí kọ àwa mùsùlùmí Ògbómọ̀ṣọ́ bí kò ṣe torí awuyewuye kan tí ó ń lọ káàkiri tí ó jẹ́ pé tí ìwọ̀nba tí Ọlọ́run ní kó fi mọ̀ wá, tá a bá ní a ò bá sọ nǹkan kan nípa rẹ̀, yóò bí nǹkan míì tí kò dáa pẹ̀lú bí ọ̀rọ̀ ìlú ti ṣe ń lọ. Ọlọ́run bá kó fi wá láyà balẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́, k'Ọlọ́run bá kí ó má dà wá láàmú. Omi àlàáfíà là ń bẹ Ọlọ́run bá pé òjò àlàáfíà k'Ọlọ́run bá kó bá rọ̀ sílùú Ògbómọ̀ṣọ́ kí ìfọ̀kànbalẹ̀ àti ìfàyàbalẹ̀ àti bí Ògbómọ̀ṣọ́ ṣe rí ní àná níbi ṣíṣepọ̀, kì í ṣe pé nínú ìdàgbàsókè kọ́. Ní tá bá ní kí Ògbómọ̀ṣọ́ wà bó ṣe wà bí àná, a wá ìfàsẹ́yìn fún Ògbómọ̀ṣọ́ ni. Ṣùgbọ́n tá bá fẹ́ sọ lọ́nà tí ó gbà tún fi dùn gbọ́ létí, òun náà ni bí Ògbómọ̀ṣọ́ ṣe wà ní ìṣọ̀kan ní àná, ìjẹta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní a bẹ̀ Ọlọ́run bá pé kí Ọlọ́run bá kó bá wa dá padà sí ìlú Ògbómọ̀ṣọ́ láti pé kí ìṣọ̀kan yẹn kó wà ní àárín ara wa. A ò fẹ́ sọ̀rọ̀ wípé bóyá gbogbo àwọn ẹlẹ́sìn kejì àbí nǹkan kan náà, torí tí iná bá jó ni, tó bá ń jó ọmọ ẹni, gẹ́gẹ́ bí ẹ̀yin bàbá wa ti ṣe wí, ẹni tí ara ẹni lèyàn kọ́kọ́ pa. Tí àwọn ọmọ ìyá méjì tán bá sì jọ wọnú ilé, tán bá jọ bára wọn sọ̀rọ̀, tán bá jọ dẹ́wẹ̀ẹ́kẹ́ ọ̀rọ̀, tán rẹ́rìn jáde, a jẹ́ pé wọ́n jọ parọ́ tara wọn jẹ nù. Ẹ jẹ́ ká bo lójú fúnra wa, ká sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wa láti pé ká gbìyànjú ká kópa nínú ìwà àlàáfíà fún ìlú Ògbómọ̀ṣọ́, pàtàkì jùlọ àwa mùsùlùmí. Ọwọ́ tá à ń gbé láàrin ara wa, a ò gbé ọwọ́ ètò ìlú, a ò sì gbé ọwọ́ ìṣọ̀kan, a ò sì gbé ọwọ́ àlàáfíà. Ọwọ́ bó bá o pa, bó bá kò bù lẹ́sẹ̀ ni là ń gbé. Àwọn ẹlẹ́sìn kejì ò rí ní ìrí wípé bóyá à ń fi ọwọ́ yìí fi lu ara wa ni bí igi ọ̀gẹ̀dẹ̀. Wọn ò mọ̀, wọn ò sì rí bẹ́ẹ̀. But wọn ò sì kákún, torí pé tí wọ́n bá kákún ni, ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ti ṣẹlẹ̀ àbí tó ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílùú Ògbómọ̀ṣọ́ lórí ọ̀rọ̀ ó ṣe ti ìmáàmù, ó ṣe ti ìmáàmù. Àwọn náà mọ adúrú nǹkan tí etí wọn ti gbọ́. Àwọn náà sì ti mọ irú ìṣesí àti ìhà tí ọ̀pọ̀lọpọ̀ kíní yẹn kọ sí àwọn. Kì í dẹ̀ ṣe pé tí ìbẹ̀rù bojo kọ́, ìjẹ́ ọmọlúàbí àti ìjẹ́ bá ti ṣe wà lánàá àti ìjẹta ló wà lára ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹlẹ́sìn kejì àti kẹta tá jọ wà nílùú Ògbómọ̀ṣọ́. Àmọ́ ọwọ́ tí àwa mùsùlùmí fẹ́ mọ gbé, ẹ jẹ́ ká jọ sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wa. A ò gbé ọwọ́ àlàáfíà pàápàá, a ò gbé ọwọ́ àlàáfíà, torí gbogbo nǹkan tẹ́ tó ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tó fi débi tá a dé yìí. A ní àwọn àgbààgbà gidi nínú ẹ̀sìn, a ní àwọn àgbààgbà gidi nínú òṣèlú, a ní àwọn àgbààgbà gidi nínú ìṣèjọba, a sì ní àwọn àgbààgbà gidi nínú ààfin. Kí ló fà á tó fi jẹ́ pé ẹnu wọn ò fi ká wa láwa tá jẹ́ mùsùlùmí láàrin ara wa? Kí ni nǹkan tó mú tó fi jẹ́ pé ẹnu wọn kò fi ká wa?
pé àwọn náà jẹ́ bàbá fún wa àmẹ́nu wọn ká wa. Mo lò generally pé ẹnu wọn ká wa. Ìtumọ̀ ni wípé gbogbo nǹkan tẹ́ tó ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ yìí kò lọ́wọ́ ará òde kankan nínú bí kò sí pé láti ilé ló ti bẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bí nǹkan tí mo mọ̀ sọ wípé àwọn ṣòro fún àjèjì kó wọ̀lú kó wá mọ tọ́ka sàárè àfọ́jú kó pèsè rí sàárè tẹ́ ń wò lọ́kàn yẹn àfọ́jú ni wọ́n sin síbẹ̀ tí ó bá ní lọ́wọ́ ọmọ onílé nínú. Dágún rẹ̀ bá di pé k'Ọlọ́run wa kó má jẹ́ kí àwọn ẹlòmíì kan bá wa gbọ́ nǹkan tí ń ṣẹlẹ̀ ní àárín wa nílùú wa láti pé ká fi yanjú rẹ̀. But ẹ̀yin tẹ́ ẹ jágbàgbà nínú ẹ̀sìn l'Ógbómọ̀ṣọ́, ẹ ò fọwọ́ àlàáfíà kalẹ̀, ẹ ò sì fi ọwọ́ òdodo kalẹ̀, ẹ sì fi ọwọ́ àbòsí ilẹ̀ fi gbé ìrìn àjò yìí ló fi débi tó dé. Tí ẹ ò bá lérò wípé bóyá kì í sọ̀rọ̀ àbòsí, èyí àbòsí tẹ́ ẹ ṣe fórí ara yín ó pọ̀ ju èyí tẹ́ ẹ ṣe fún ìlú lọ. Torí pé ìtàn padà mọ́ kọ nípa yín nípa apá tí kálukú bá kó lórí ẹ̀sìn àbí lórí ìdàgbàsókè ìlú. Àìṣe dáadáa yín níbi ọ̀rọ̀ títẹ̀sìn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín náà lẹ gboyè, wọ́n ṣe yín láwọ́ọ̀dù, wọ́n ṣe gbogbo ẹ̀, ẹ fi ń ṣàpọ́nlé fún yín. Àwọ́ọ̀dù ní ìsìn kò yọ lára pàápàá, ó ti wá tó fi ń débi òṣèlú, ó fi wá ń débi ìṣe ìlú àti àwọn nǹkan mèremère tí wọ́n kọ́ mọ́ ṣẹlẹ̀ sí àárín ìlú àti láàrin àwa mùsùlùmí. A ò wá rí nǹkan míì tá fẹ́ mọ̀ sọ ju pé àwa fẹ́ mọ̀ wá bí tá fẹ́ sọ àìdá wa kà. Yóò jẹ́ pé ibi tá fẹ́ sọ àìdá wa kà yìí, tá bá ní ńlá fẹ́ gbẹ́sẹ̀ lé, ará òde òní bá wa mọ ibi tá gbẹ́sẹ̀ lé. In tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ wí, wọ́n mọ̀ dá padà sọ́rọ̀ ẹ̀sìn ni. Yóò díje ẹ̀sìn. À ń dagun ọ̀kan pé k'Ọlọ́run bá kó yọ wá, kó mọ̀ lọ rí díjà títẹ̀sìn. Ọwọ́ tá ń gbé ní ìsìn, ọwọ́ tó fi lè díjà ẹ̀sìn tá láriwo láàrin ara wa. Kí bá gbébọn kíní. Èyí tí ń ṣẹlẹ̀ sí wa nílùú Ògbómọ̀ṣọ́ ní ìsìn, ta ló gbébọn, ta ló gbàdá, ta ló gbé ọkọ̀ àbí ta ló gbé igi àbí kíní kan tó gbé lọ rí kára wọn. But ẹni tó bá jọmọ Ògbómọ̀ṣọ́ gidi gan yóò mọ̀ wípé ogun ń jà wá lọ́wọ́lọ́wọ́ l'Ógbómọ̀ṣọ́. Ojú ogun gidigidi la wà torí ogun àìnífàyàbalẹ̀ pé kí ló fẹ́ ṣẹlẹ̀ lónìí, kí ló fẹ́ ṣẹlẹ̀ lọ́la. Ó ń dà wá láàmú. Kí ló sì jẹ́ kó rí bẹ́ẹ̀? Torí pé àwa la ṣílẹ̀ fún àìnífọ̀kànbalẹ̀ fún ìlú Ògbómọ̀ṣọ́. A bá débi pé nínú ìfẹ́ inú títí wa pé tèmi ló gbọ́dọ̀ ṣe tá ṣe. A ṣe débi pé a tún lọ rí pé àwọn ará òde láti wá gbógun àbí láti wá kẹnubọ tí ń ṣẹlẹ̀ sí wa nílùú wa. Tá sì láwọn àgbààgbà láàrin wa tá sì lè jókòó láti parí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Lágbo òṣèlú gan wọ́n nípa tí wọ́n ń kó níbi tó yẹ kó jẹ́ pé tí wọ́n bá ti débi meeting tí wọ́n ti fọ́gò síra wọn lórí, tí wọ́n fọ́gò lera wọn lórí, tí wọ́n da omi lera wọn lórí, tí wọ́n ju àga lé wọn lórí. But Ọlọ́run fún wọn ní ọgbọ́n àti òye tí wọ́n fi maintain ẹ̀ lágbo òṣèlú tẹ́nìkan kan ò fi gbáriwo wọn. Ẹ wá jẹ́ ká bira wa léèrè pé ṣé wọ́n ṣe yẹn nínú oore tí Ọlọ́run bá fún wọn nínú ìmọ̀ àti òye láti wá àlàáfíà fún ẹgbẹ́ tí wọ́n ń ṣe àbí fún ìlú àbí fẹ́ sìn wọn àbí fún ilé wọn. Ní ẹ̀ka tó yẹ ká bi wá léèrè. Ọ̀rọ̀ tí ń jà ròyìn tí mo ní mo fẹ́ sọ̀rọ̀ lé lórí jùlọ ni pé àwọn èèyàn sọ̀rọ̀ nípa empowerment. Ìpé wọ́n ṣe empowerment l'Ógbómọ̀ṣọ́. Láàfin wọ́n ti ṣe empowerment, nígbà wọ́n lè ṣe empowerment. Àwọn mùsùlùmí pérése náà wà ń bẹ́ẹ̀, wọn ò ṣe dáadáa, wọn ò mọ̀ tó, wọn ò jẹ́ kán mọ̀, wọn ò jẹ́ kán ṣe kíní. Mo wá ń bi wá léèrè nísìnyí pé ẹ̀bi ta ni? Ẹ̀bi ta ni láàrin ara wa? Ká kọ́kọ́ bẹ̀rẹ̀ látorí ọ̀rọ̀ ẹlẹ́sìn dé oníjọ dé ìjọ tá láwà l'Ógbómọ̀ṣọ́. Ẹ̀sùn yìí mo fẹ́ fi kan àwọn ìjọ kan sí méjì nílùú Ògbómọ̀ṣọ́ sí mẹ́ta. Nígbà tí wọ́n bá fi ẹ̀sùn yìí tí wọ́n bá fi kàn wọ́n, èmi ò wí pé kí ẹ fi yìn mí o. Èmi ò sì pé kí ẹ fi ṣàdúrà fún mi.
gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ fún pé aṣọ ọjà mi ó ti gbó kò sí mọ́. Ẹlẹ́ẹ̀kejì ni pé bẹ́ẹ̀ bá bú mi èébú ò so kò lè so lára mọ́ torí mo kọ́kọ́ lérò pé bóyá yóò so lára ni tó jẹ́ pé yóò mọ mára ta mí tí mi ò fi ní ríbi sùn tí ó mọ fa títa ríro. Ìní mo lérò nígbà tí wọ́n bá fi ń bú mi tí mo fi máa ń ṣe níjà tí èmi náà mọ̀ pariwo gangan. Ìgbà tí mo wá ṣe sùúrù fún àwọn èébú yẹn mo wá rí pé àṣé kò tiẹ̀ rí bí kankan wọ̀ lára mi torí tán wí nígbà tí ó bá jẹ́ ọmọ tèmi mo kó kí ló fẹ́ fa àìlesùn kí ló máa ń fẹ́ máa fa ìrònú pé wọ́n sọ nǹkan báyìí ṣé mi náà sọ nǹkan báyìí fún. Nígbà tí ìbá ṣe pé mi ló bá jọ wọ́n tí kò bá jọ mí kí mo fẹ́ mọ́ dára mi láàmú sí so ó ti jẹ́ kó mọ́ mi lára ló fẹ́ jẹ́ fún mi confidence lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Àwọn tí wọ́n bá pe orúkọ wọn lórí ìrìn àjò yìí mo fẹ́ kí ẹ bá wa ṣàtúnṣe síbẹ̀ ni kì í ṣe pé torí pé mo fi wá ìjà àbí mo fẹ́ fi bàrà lórúkọ jẹ́. Ẹ jẹ́ ká demonstrate nǹkan tá à ń pè ní àlàáfíà tá a ní ẹ̀sìn Islam mú wá fún wa. Ẹ jẹ́ ká demonstrate ẹ jẹ́ kó jáde láti ara wa síra wa. Ẹ jẹ́ ká gbà pé wọ́n ṣe empowerment l'Ógbómọ̀ṣọ́. Kí ni ìpínlẹ̀ kájọ gbà pé empowerment wọ́n ṣe yìí díẹ̀ píníńjà tí ò tó nǹkan kan nínú mùsùlùmí ló wà ń bẹ. Àwọn yòókù tó kù ń bẹ sọmọ bo ni tó bá ṣàjẹ́ pé ọmọ Ògbómọ̀ṣọ́ ni Ọlọ́run bá yóò jẹ́ ká lè jèrè wọn lópin ìgbà tí ìbá ti pé bọ́yọ́ ọmọ bòmí náà lọ rí mú wa. Ẹ jẹ́ ká kọ́kọ́ lò bẹ́ẹ̀ pé kọ́lọ́run bá kó jẹ́ ká lè jèrè wọn. Ẹ jẹ́ kọ́lọ́run bá kó jẹ́ ká lè jèrè wọn. Tí ìfẹ́ tá ń lò lánàá àti ìjẹta tó bá sì ti wà ń bẹ àwọn tó ń fún ní empowerment yẹn wọ́n ní ọ̀rẹ́ láàrin ara wọn tí ó jẹ́ mùsùlùmí tí ó jẹ́ christian tí ó jẹ́ ẹlẹ́sẹ̀ṣẹ̀ táwọn náà tọ́lọ́run tọ́ọ̀ṣì gbáyà àwọn táwọn náà tó ń mú yàn wọlé tó tún kó wọlé lára wọn ibi tán ìwọ náà rìn báyìí ìwọ náà rìn báyìí ìwọ náà rìn báyìí àmọ́ kí ló jẹ́ kó jẹ́ ìtọ́jú tá a ṣe síwájú yìí tó jẹ́ kó rí bó ṣe rí kò sẹ́bi ẹnì kankan níbẹ̀ bí kì í sẹ́bi wa. Ẹ jẹ́ ká bira wa lérè pé nígbà tí kábíyèsí yìí ti dé ìhà wo ni àwa mùsùlùmí kọ sí kábíyèsí nígbà tó dé. Ẹ gbàgbé nínú pé ká mọ̀ pariwo pé àwa pẹ̀lú kábíyèsí ni àwa pẹ̀lú kábíyèsí ni a padà rí pọ̀pọ̀lọpọ̀ wà pẹ̀lú kábíyèsí torí nǹkan fẹ́ jẹ. Òkìkí tọ́pọ̀lọpọ̀ ń ṣe fún kábíyèsí torí nǹkan fẹ́ gbà àmọ́ kì í ṣe pé ká dúró tì wọ́n ní tòótọ́ ni. Ọ̀rọ̀ wa pẹ̀lú ọ̀rọ̀ kábíyèsí dàbí ọ̀rọ̀ abuké sọ́lọ̀ ni. Abuké tọ́lọ́ náà bọ̀ kọjú rí sóhun ẹbí léèrè pé kí ni nǹkan tó ń kọ sọ́lọ́hun. A ò lè kọ̀yìn síjọba a ò lè kọ̀yìn sáàfin ká lérò wípé n tá ń fẹ́ àbí tó nǹkan bá dé wọ́n lè sáré rántí wa. Àwọn tá a sì fi síbẹ̀ àbí àwọn tó yẹ pé oyè ilé wọn ni wọ́n jẹ tó jẹ́ oyè ẹbí wọn ará wọn tó jẹ́ pé oyè ìran wọn ni tó yẹ jẹ́ pé oyè tó fẹsẹ̀ múlẹ̀ ní ìlú ni tí wọ́n wà láàfin tí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n tó mélòó kan. Ẹ jẹ́ ká bi wọ́n léèrè pé ṣé gbogbo ìgbà tí empowerment yẹn fi ń wọ ààfin ṣé wọn ò gbọ́. Mùsùlùmí mélòó ni wọ́n sọ fún mi pé nǹkan báyìí mọ̀ wọ ààfin o bẹ́ẹ̀ ṣe rìn ní ìtẹ́yìn ló ń fi kópa. Kábíyèsí ò lè lọ rí mọ́ gba líìsì ta ló fẹ́ gbaṣẹ́. Kábíyèsí ò lè lọ gba líìsì pé ká lọ pọ̀ aláì. Bàbá yìí wọn ò ráyè débi pé wọ́n sọ pé líìsì ẹni tẹ́ mú wá ní ẹ jẹ́ ká kàkà wò eléyìí ọmọ ta ni eléyìí ọmọ ta ni eléyìí ọmọ ta ni bó ló ṣe rìn àfi tá a bá fẹ́ dáná Ọlọ́run bá búra lókù. Bàbá yìí ò ráyè rẹ̀ pàápàá bàbá yìí ò ráyè pé ọmọ ta lélẹ̀ ọmọ ta lélẹ̀ pé jẹ́ ká mú líìsì wá àbí pé bẹ́ẹ̀ nìkan wá mú kinní kan lọ rí bá kábíyèsí gbé tọ̀ àyẹ̀bá àwọn tẹ̀ bá yẹn tán tẹ̀ bá fẹ́ gbà yẹn síṣẹ́ ẹgbà tó bá jẹ́ pé tó bá ráyè gbogbo orú nǹkan báyẹn ni gbogbo orú nǹkan is just a very free somebody. Ẹ wo míì tí wọ́n sọ ní gbangba lójú àwọn èèyàn pé wọ́n fáwọn ní iṣẹ́ èèyàn 10 so àwọn tó bá mọ kí ní pọ́tà àwọn tó bá ti mú ìtọ́jú lọ rí fíìlì wọn ká lọ mọ bọ́n ṣe fẹ́ mọ ṣe tó bá ṣe pé níbo míì ní ńkọ́. Ìwọ olóyè báyìí lọ rí mú kan wá ìwọ olóyè báyìí lọ mú kan wá ìwọ olóyè báyìí lọ rí mú kan báyìí wá ní ọmọ wa bí àwọn olóyè tó ń sọ pé kán lọ rí mú kan wá kán lọ rí mú kan àwọn náà ní ó tún padà fi bú wọn lọ́jọ́ iwájú pé wọ́n mọ̀ dá wọn náà mọ bọ́n ṣe mọ̀ pín níjọ́ tó mi bá dé tí ọba kàn wọ́n. Bẹ́ẹ̀ ni ẹni tó gbà lónìí ò ní sọ pé òun ti gbà rí ní tí ó sọ ni pé òun kúkú fẹ́ nìkankan. Àmọ́ nígbà tí kinní wọn fi ń ṣẹlẹ̀ láàfin mo mọ̀ pé transparency tó wà pẹ̀lú ọ̀dọ̀ bàbá níwọ̀n bàbá ṣe rí wọ́n ṣe ń ṣe níta táwọn gbọ́ wọ́n ṣe máa ń sọ ọ̀rọ̀
ó yẹ ká kó lè yé wa wípé tá a bá jìnnà sí wọn a ò lè rí nǹkan gbà nípa nǹkan kan tó bá ń wọ ìlú. àyè tó ti ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹnu wa ló gbọ́rọ̀ ní ìsìta mi sọ pé kinní kan ṣẹlẹ̀ níbẹ̀ àwọn òun rántí wa àwọn òṣè kinní kan eléwo nínú wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ la lẹ́nu rẹ̀ láti gba fẹ́ sọ pé kinní kan ṣẹlẹ̀ tó bá ti ń ṣẹlẹ̀ gángbà náà ta ariwo ta la gbọ́ ebó lọ́rọ̀ àwọn olóṣèlú ní ebó yóò bọ́ sọ́wọ́ wọn ni wọ́n máa ti pè tó bá ti rí ẹ̀yìn náà lẹ kúkú mọ àwọn èèyàn nígboro àwọn tó bá fẹ́ fún wò fún asáàrí ó sàn bẹ nínú àkọọ́lẹ̀ tó yẹ pé ńgbà tí àwọn oore míì dé tọ́wọ́ ọ̀lú nípa ayédè àṣẹ nǹkan kan a gbọ́ nínú àwọn tó yẹ pé àwọn tí tó yẹ pé ó yẹ ká lè fi àmọ̀ràn lé lọ́wọ́ pé lágbájá nínú àwọn mùsùlùmí wa tó gbé lámọ̀ràn lé lọ́wọ́ pé ẹgbà báyìí tó yẹ pé wọ́n ṣe ń fún wọn lálòkéṣàn báyìí náà lórí ta allocation yẹn nígbà wọn sì tún ta allocation yẹn gan wọn tó ta fáwọn ọmọ tó jọ ọmọ Ògbómọ̀ṣọ́ tó ń tà jáde ṣé torí pé wọ́n jẹ́ tiwa la fi lè bá wọn wí pé nǹkan tó ń ṣe yí ọ̀dà lórí nǹkan tó wà nílẹ̀ yìí a ní bọ́ọ̀dì kan tá à ń pè ní OMC tó yẹ pé àwa mùsùlùmí náà la believe lórí community yẹn tá à ń jọ ń ṣe pẹ̀lú wọn the whole 5 local government ìlú ní chairman wọn ní secretary wọn sì ní PRO wọn ní gbogbo local government mara wọn lẹ́yìn ìgbà náà wọ́n tún wá ní centralized zonal chairman yìí gbogbo nǹkan tẹ́ tí mo sọ yìí gẹ́gẹ́ bí inú ìmọ̀ràn ni mo sọ fún yín kí ló mú tí àwọn chairman àwọn OMC yìí ní local government kọ̀ọ̀kan kí ló mú tí wọn ò fi lè lias kó fi mọ nígbà tí wọ́n fi mọ ní àjọjókòó ṣe pọ̀ láàrin àwọn chairman gbogbo local government yìí secretary gbogbo local government yìí àti PRO gbogbo local government yìí kí ló dé tí wọn ò fi lè nígbà tí wọ́n fi jọ jókòó tí wọ́n fi mọ lias pẹ̀lú central body tó jẹ́ zonal then irú gbogbo nǹkan báyìí wọlé láti inú channel yẹn yóò lè máa lọ zonal yẹn yóò lè súnmọ́ àwọn special committee on Islamic affairs àwọn special committee on Islamic affairs àwọn ò lè mọ channel nǹkan tó bá ti ń ṣẹlẹ̀ tó jẹ́ ti mùsùlùmí pátápátá nílùú Ògbómọ̀ṣọ́ wọn ò lè mọ channel rẹ̀ sáàfin èyí tó bá fẹ́ wá látàfin yóò mọ̀ wá sọ́dọ̀ wọn nígbà tí ìsìnkú àwọn náà wọ́n gbé sórí tí wọ́n ní láti pe zonal chairman OMC ẹ̀yin ní zonal chairman OMC bẹ́ẹ̀ ni wọ́n ní ká fún yín ní slot èèyàn márùn tá a fún yín lórí nǹkan báyìí ẹ mọ̀ bẹ́ẹ̀ ti ṣe pín ó wá kù lọ́wọ́ wọn lórí kí wọ́n fẹ́ ṣe lórí àmọ́ náà àmọ́ wọn ò lè fún wọn nígbà tó pé àwọn márùn lọ́wọ́ alábẹ́ wọn kí wọ́n fún wọn ní nǹkan márùn káwọn sọ pé nìkan ni wọ́n fún méjì ẹnìkan ni wọ́n fún lẹ́yọ̀kan ẹni àwọn kan ni wọ́n fún lẹ́yọ̀kan kò lè ṣeé ṣe definitely ló ti jẹ́ pé wọ́n fún gbogbo wọn lẹ́yọ̀kọ̀ọ̀kan nìyẹn divisible issues ní gbogbo nǹkan tó bá lè mú wá pé nǹkan tó bá lè fún wa yìí nǹkan tó ṣe é pín ni láìpẹ̀tọ̀ ẹ̀yin tó tẹ́lẹ̀ local government kò ní sọ pé wọ́n rẹ́ lágbájá jẹ wọn rẹ́ làkàṣègbè jẹ kíní kan ṣe kíní kan consensus kò ní sínú pé bóyá ọmọ lágbájá lélẹ́yìí lágbájá ó ti pẹ́ tó ti ń tẹ̀lé OMC kálẹ̀ káàkiri kò ní í dá pẹ́ kí nǹkan ó dé ká mọ́ tari rẹ̀ sọ́dọ̀ rẹ̀ tó bá wọ́ọ̀tì ẹ̀ jẹ́ ká tari rẹ̀ sọ́dọ̀ rẹ̀ tí ò bá wọ́ọ̀tì ẹ̀ kò ní ìdẹ̀ kí ló fẹ́ make sense pẹ̀lú pé wọ́n ní ìdí doctor ẹ̀ wá ní àwọn doctor tó wá ní ìdí wọn sọ pé wọ́n àwọn ń kọ́ nọ́ọ̀sì lọ́wọ́ níbi tó gbé ti ń kọ́ nọ́ọ̀sì yẹn wọ́n á jẹ́ pé nọ́ọ̀sì ojú títì ni wọ́n ń kọ́ wọ́n tó ń ta oògùn ojú títì kọ́lọ́ba kọ́ bá àfàlùbáríkà sí gbogbo àwọn tó ń ta ní ọlọ́ba àfàlùbáríkà sí bó ó yàtọ̀ sí surgeon àwọn tó yẹ pé wọ́n wà ní in charge pé a fẹ́ mọ gúnyàn lábẹ́rẹ́ a fẹ́ mọ ṣe kí n àfikún síbẹ̀ wọ́n wá ní ìdírú àwọn yẹn wọ́n wá nítorí pé ọmọ rẹ̀ ń ta oògùn ní ojú títì ó ti mọ oògùn bà kódà tẹ́ bá lọ sọ́dọ̀ rẹ̀ tẹ́ bá béèrè fún oògùn bà tó bá ti jẹ́ gbogbo ẹ̀pà fún yín láàrin ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ibà yóò sì ti lọ kò èyàn ò make it to become a doctor kò make it so a fi wá mọ̀ pé àwọn ilé òun náà qualify fún kinní yẹn kábíyèsí wa ń tẹnu mọ́ kinní kan nínú gbogbo nǹkan tó ń sọ káàkiri nílùú wọn ní ẹja lọ kàwé ẹ sọ fáwọn ọmọ yín kan lọ rí kàwé ẹ sọ fáwọn ọmọ yín kan lọ rí kàwé ẹ mójútó àwọn ọmọ yín láti pé kí wọ́n kàwé òdodo ọ̀rọ̀ ni tí ẹ bá mójútó àwọn ọmọ tó ń kàwé qualification tọmọ mi bá ní lọ́wọ́ kìí ṣe pé wọ́n máa ń ṣàdédé lọ rí gbé nǹkan mìíràn bẹ́ẹ̀ lómi tí kìí bá ṣe pé bóyá ó ní qualification ẹ má jẹ́ kékeré ní waste o láàrin ara láti wọn pé talent kan ń bẹ lára ọmọ yìí ẹ má jẹ́ kí talent yẹn kó waste ẹ jẹ́ ká fi lè lọ́wọ́ kó lọ rí ṣe gbogbo computer literacy táwọn yìí láàrin ara wa yìí nìsín torí pé ọlọ́run má jẹ́ ká ọpọlọ wa kó dọ́ta ọ̀pọ̀lọpọ̀ nínú wa torí pọpọlọ tó dọ́ta ló jẹ́ ká mọ̀ rí computer to be something special tó jágbára nǹkan kan náà tó ipa lè jókòó láti pé kódà gbogbo ara gan
ta lè sọ pé ó ṣòro fún wa láti fi ká dìbò lópin ìgbà tó yẹ pé à ń ti ń lo Android bá a ti ṣe ń lo Android yẹn tá a bá ti mọ Android wa lò dáadáa ká wọlé ká jáde ká wọlé ká jáde ká wọlé ká jáde àti lọ kọ̀ǹpútà yóò mọ jẹ́ nǹkan kan ṣe pé láti pé ká mọ̀ fi ká tẹ̀ ó bá lè ṣe ní ìṣó ni mo fi fóònù orí fi náà ṣe nǹkan tó fẹ́ ṣe kí lẹ fẹ́ ṣe pẹ̀lú kọ̀ǹpútà tẹ́ ẹ̀ fi fóònù ṣe ní ìsìn kí lẹ fẹ́ ṣe pẹ̀lú kọ̀ǹpútà tẹ́ ẹ̀ fi fóònù ṣe ẹ fẹ́ send email ni ẹ fẹ́ ṣe kíni ẹ fẹ́ scan ni ẹ fẹ́ scan ni ẹ fẹ́ kọ signature ni kẹ scan ni ẹ kẹ ṣe kíni ṣé ìbá pé tó bá débi ti printing gan pẹ̀lú fóònù rẹ wàá attach ẹ mọ́ printing machine rẹ ni wàá print nǹkan tó fẹ́ print jáde fáwọn tó bá pọ́n bá ń ṣe níṣe wọ́n ṣe lọ́fíìsì ní lódìdí ní tí mò ń rọ̀ wá níbí ni wípé eléyìí ti wáyé náà ẹ má jẹ́ ká fi mọ pàápàá mo fi mọ parí pé wọ́n ṣe nǹkan wọn kárí mùsùlùmí àlọ́n wọn kárí mùsùlùmí àlọ́n wọn ṣe kíní ká àlọ́n afẹ́ mọ̀ fi dá ọ̀rọ̀ míì lẹ̀ ni ẹlòmíì wọn mọ tàti bí ọ̀rọ̀ tá a fẹ́ mọ̀ sọ yìí pẹ̀lú nǹkan tó wà lára rẹ̀ yóò wá lórí àtàchè mọ́nú rẹ̀ omi inú yín gan ti ń sọ pé ṣe bá a ti sọ pé is a Christian agenda ẹ wá béèrè lọ́wọ́ rẹ̀ pé ẹni tó sọ pé it's a Christian agenda yẹn Ògbómọ̀ṣọ́ ló wà gbogbo wọn programs tí wọ́n ń ṣe káàkiri èwo ló ti attend rí tó fi jẹ́ pé ó fi wú lórí tó fi sọ pé omi ìtàn bá fẹ́ ṣe mi ò gbọ́dọ̀ mọ̀ sí ń bẹ torí kí n lè bá mọ̀ ní ẹ̀kọ́ lórí rẹ̀ gbogbo tó bá yẹ kí wọ́n ṣe nǹkan wọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣe ní LAUTECH tó ní kàn ṣe mélòó ó wà open wọ́n tún fi àwọn nǹkan lẹ̀ pé káwọn kan lọ rí mọ́ rẹ́gísítà ní ọ́fíìsì kìíní ní ọ̀nà àrújẹ níbẹ̀ yẹn Jókòdolú Ọlọ́run wọn ní kàn lọ mọ́ ṣe wọ́n ṣe ní kàn lọ rí mọ́ rẹ́gísítà tó lọ rí ìwò ó kọ́ mọ́ mùsùlùmí lọ rí rẹ́gísítà níbẹ̀ wọn lọ rí rẹ́gísítà níbẹ̀ nígbà wọn fẹ́ ṣe credit carnival wọn ní káwọn èèyàn máa lọ tó bá ti lọ wọn fún ẹ níwèé wọn fún ẹ ní kíní gbogbo tó wá rẹ́gísítà ó ṣe gbogbo ẹ̀ ní ẹ lọ́wọ́ torí pé wọ́n ṣe kíní ọ̀dálì tí òfin jẹ́ pé òfin jẹ́ nira fún gbogbo wa mélòó nínú wa ló lọ ẹ má jẹ́ ká máa fojú di nǹkan pé a ò lè ṣe tí ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ kì í s'Ògbómọ̀ṣọ́ nìkan ni tí ń ṣẹlẹ̀ generally gbogbo bí tábà tí wàá bá mùsùlùmí ṣe máa ṣe nìyẹn a máa fojú fò nǹkan dá nígbà tó bá ti wá délẹ̀ tán láwa ṣẹ̀ṣẹ̀ wá mọ́ sáré pé ẹ̀tọ́ wa ni ó yẹ kí kíní ọkàn wa ó yẹ kí kíní ọkàn wa dópin ìgbà tá a bá ti láǹfẹ́ kí nǹkan ọkàn wa àfi ká súnmọ́ kíní ọ̀hún láti pé kó lè bá a kàn wá ẹ̀yin bàbá wa abẹ́sẹ̀ ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ sí mọ̀ pé orúkọ nìyẹn ẹ̀yin bàbá wa abẹ́sẹ̀ ẹ wà láàfin gbogbo orú nǹkan báyẹn ti máa ń ṣẹlẹ̀ kò tí ì burú jù láti pé kẹ́ kó àwọn OMC mọ́ra láti pé kí wọ́n mọ̀ pé nǹkan báyẹn ló ń ṣẹlẹ̀ nínú ìlú gbogbo bàbá wa Aláròjẹ ẹ̀yin náà wà láàfin kò tí ì burú jù láti pé tẹ́ bá ti gbọ́ tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ pé ẹ jẹ́ ká mú nǹkan báyìí èèyàn kan bí ẹgbẹ̀rún nìyí náà and at the same time bàbá wa Saka Balógun ẹ jókòó sínú ààfin pẹ̀lú vast of experience yìí tẹ́ ní pẹ̀lú information tẹ́ sì ní látara agbára tọ́lọ́run bá fún yín nínú àwọn òṣèlú tẹ́díṣà àti ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ti ṣe sin ìjọba tó ẹ ò lè sọ fún wa pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ nílùú jẹ́ pé díẹ̀ nínú rẹ̀ ẹ̀ ní wù gbọ́ tẹ́ bá wù gbọ́ àwọn eléwù lẹ pè láti pè kẹ́ pé wọ́n jókòó pé ẹ bá mi pe chairman kó dìgbà tẹ́ bá pe gbogbo ìlú ẹ pé zonal chairman àwọn OMC ẹ pé kọ́mọ̀ bọ̀ wá bá mi tọ́ bá ti wá bá mi tọ́ bá ti wá jókòó kẹ́ pé ìwọ ni zonal chairman o ìwọ lọmọ bí gbogbo kíní bí òṣèlú jáde nǹkan tó ṣẹlẹ̀ nìyí torí ẹ̀yin gan fúnra ara yín gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pẹ́yìn náà wà nínú special committee on Islamic affairs kí ni nǹkan táwọn tó wá ń lé kálẹ̀ káàkiri nígbà tó lọ́n ti ṣerú ẹ̀yìn yìí náà tẹ́yìn náà ti wà níbi tẹ́tí lè ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe. àwọn bàbá wa Open Salau gbogbo I empower àwọn èèyàn online ní Facebook lágbájá kọ account number rẹ jẹ́ kí n send owó sí ọ Làkàṣègbè kọ account number rẹ jẹ́ kí n send owó ó jẹ́ pé bẹ́ẹ̀ ó real ni kò real ni tẹ́ ń ṣe ojú àti gbogbo ọkàn àti ara àwọn èèyàn wà lára yín wọ́n sì ń wo yín wọ́n sì rìn gẹ́gẹ́ bí ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ wá nulẹ̀ wá empower àwọn èèyàn through àwọn OMC náà kán mọ̀ mọ̀ pé ẹ̀ ń ṣe nǹkan kan kó mọ̀ lọ the same thing bàbá wa Buhari a lot of things has been happening but ilé kíni kan mélòó nínú àwọn ẹ̀ tó ń ṣe fún lọ́jọ́ ká mọ̀ pé wọ́n ń ṣe fún tí èèyàn bá yan ẹ̀pà fún afọ́jú èèyàn mọ̀ súfèé ni ẹ̀ bàbá wa Buhari tó bá ṣe é ṣe máa fẹ́ kẹ́ change the mode tẹ́ ẹ̀ fi mọ̀ ṣe empowerment yìí tẹ́ ẹ̀ mọ̀ ṣe torí empowerment tẹ́ ẹ̀ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ̀ ń ṣe empowerment fún ẹ̀ ń ṣe fún wọn kì í bàpò ni wọn ò jẹ́ kí orí tẹ́ ẹ̀ ń ṣe fún wọn kọ́ mọ̀ hàn jáde kì í ṣe pé ṣe arí mi ó dàbẹ̀ ni pé ẹ gbọ́dọ̀ jẹ́ káyọ̀ ọmọ mọ ní tẹ́ ẹ fẹ́ ṣe àtàwọn tẹ́ ẹ ṣe fún mo rántí olóṣèlú kan ní gbòòrò Ògbómọ̀ṣọ́ ń bẹ̀ yẹn tó yẹ pé gbogbo ìgbà tó bá fẹ́ ṣe empowerment yóò gbé lọ sí abẹ́
ọ̀gá rẹ̀ ni. Gbogbo ìgbà tí wọ́n bá ṣe empowerment yóò gbé lọ sábẹ́ ọ̀gá rẹ̀ ni. Àwọn èèyàn rí ọ̀gá rẹ̀ gẹ́gẹ́ bí òun ní empower àwọn èèyàn, but not until nígbà tó di pé ó rí pé wọ́n ti fẹ́ mọ condemn wípé òun kọ́ lòun ṣe empowerment ló tó yẹra. Èèyàn mélòó ló fẹ́ lọ rí sọ fún pé òun ti empower òun kíní báyìí òun ló ń ṣe kíní báyìí ló ń ṣe, nígbà tó wọn pé wọ́n ló fẹ́ ṣe, nígbà wọn fẹ́ mọ hand over ìbò ọ̀gá rẹ̀ láre tí ń hand over ìwò sí ń bẹ, kí ló tó fi sọ̀rọ̀ nígbà náà. Ẹ dákun yín bàbá Buhari, most especially ẹ̀yin jù, torí pé ẹ̀ mọ náwó rẹ tó pọ̀ gidi gan. Mo fẹ́ kẹ́ lọ rí mọ̀ pé tẹ́ bá fẹ́ jáde láti pé ẹ bá fẹ́ ṣe sàárà, àníyàn yín nu pé ẹ fẹ́ ṣe sàárà, lágbájá mọ̀ sí tàmọ̀dò mọ̀ sí, it's a different case. But anything that has to do with empowerment tó jẹ́ pé ohun tó jẹ́ pé tìjọba ni tí ń bọ̀ wá, tó jẹ́ pé àwọn nǹkan tó jẹ́ pé kẹ́ lè offer giving back to the society, ẹ jẹ́ kí gbogbo ayé ọmọ bá yín mọ̀ pé eléyìí nǹkan tó wá látọwọ́ ìjọba ni, bá a ṣe fẹ́ rìn nìyí. ẹ pa àwọn ìjọ tẹ́ bá mọ̀ pé bá fẹ́ pẹ́ títí yìí ti yàtọ̀ wípé bóyá sọ pé bóyá ẹ fẹ́ mọ ṣe fún mùsùlùmí àbí abẹ́ ṣe fún mùsùlùmí, but ẹ lè pe àwọn igun tó bá wà níbi ti Christian, ẹ lè pe àwọn igun tó bá wà níbi ti Muslim, ẹ̀yin ẹgbà tí yín, ẹ̀yin lẹ́mọ bẹ́ẹ̀ ṣe pin, ẹ̀yin ẹgbà tí yín, gbogbo ayé ó ti mọ̀ pé kò nídìí kékeré mọ̀ pé yín ogún ní ọgbọ̀n ní kankan. Àwọn olókùn tí wọ́n lọ rí mọ́ give account ta ni wọ́n fún ta ni wọ́n fún, inú wọn fi mọ́ ṣe. So gbogbo èyí tẹ́ ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, àwa ládìde à ń ṣẹ̀ṣẹ̀ ń sáré pé ẹ jẹ́ ká dẹ́gbẹ́ kan kalẹ̀, jẹ́ ká dẹ́gbẹ́ kan kalẹ̀, ẹgbẹ́ mélòó ló wà nígboro Ògbómọ̀ṣọ́ tọmọ mùsùlùmí tó ń partake gidi gan. Ẹgbẹ́ mélòó ló wà l'Ógbómọ̀ṣọ́ tó jẹ́ pé ọmọ Ògbómọ̀ṣọ́ gidi tó jẹ́ pé ẹgbẹ́ yẹn wá lọ l'Ógbómọ̀ṣọ́ tọmọ mùsùlùmí wá dìde tó wá partake gidi gan nínú rẹ̀, èyí tó jẹ́ tí ẹ̀sìn gan fúnra ara rẹ̀ gan tẹ́ tó fẹ́ mọ́ fi wúrí pọ̀ pé mùsùlùmí ni mí, ẹgbẹ́ wa ni ipa mélòó la kó nínú rẹ̀, ká tó wá sọ pé títìlú. Ẹ jẹ́ ká sin ìlú torí kí ìlú kó lè bá jẹ́ àǹfààní fún àwa gan náà. So láti rí pé ká mọ̀ sọ pé bóyá empowerment ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́, wọ́n ti christianize ẹ̀, irọ́ ló wà nídìí rẹ̀ o. Ìwọ tó bá feel pé wọ́n ti christianize ẹ̀, kò nídìí kó pariwo eléyìí. Wá sáàfin, kọ lẹ́tà rẹ̀, pariwo nǹkan tó ṣe tí kò dáa, forward ẹ̀, kọ wá wò bóyá bàbá ò ní pè ẹni one on one pé kẹjọ dúró báyìí pé kí nìkan tó rí, kí ló rí ní shortcomings níbẹ̀ tó yẹ ká ṣe tí kò yẹ ká ṣe. A ò sì fẹ́ kó débi stage pa ṣẹ̀ṣẹ̀ mọ ọkọ̀ wípé láàrin ara mọ̀ dá lọ. Mo ṣe ká mọ sọ pé OMC ẹ mọ̀ jẹ́ kọ́rọ̀ yín kọ́ mọ wípé wọ́n ní kẹ́ mọ̀ bọ̀ wá sí Ìbàdàn kẹ́ wá gba ráìsì, ẹ mọ̀ jẹ́ kọ́rọ̀ yín kọ́ mọ lórí pé wọ́n ní kẹ́ wá gba ṣúgà, ẹ mọ̀ jẹ́ kọ́rọ̀ yín mọ lórí pé wọ́n ní kẹ́ wá gba mílíkì tẹ́ fi gbà wẹ̀ rárá. Ní tó mú tó fi jẹ́ pé irú allocation báyẹn fi ń jáde tẹ́ fi ń gbọ́ tẹ́ fi ń dire láti Ògbómọ̀ṣọ́ tẹ́ fi ń lọ rí ìgbà tẹ́ pé ẹ lọ rí já síbi, ó yẹ kó yẹ pé àwọn nǹkan míì ti máa tún lọ nípa empowerment tó bá fẹ́ mọ́ ṣẹlẹ̀ nílùú. Ó yẹ kẹ́ ẹ lè mọ́ gbọ́, kẹ́ ẹ lè mọ́ disburse information yẹn káàkiri sọ́dọ̀ everybody. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wa tá bá ti rí nǹkan míì online wípé wọ́n ní ká register fún kíníkan. Mo credit brother wa, mo sọ pé màá dá orúkọ lónìí nínú ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn bá ṣe, torí ẹni tó bá ṣe tá bá ti fi yín kò tí ì sí nǹkan tó burú jù. Ẹ wo brother Ashimi Bello, kò síbi tó máa gbé di nǹkan kan nípa empowerment, wọ́n ní ká ṣe empowerment tó bá ti rí online kankan bá ó ti kọjá ni, kò tí ì kọjá ni, wọ́n sì ń ṣe lọ́wọ́ ni, wọ́n sì ṣe ní gbogbo inú gúrùpù tí wọ́n wà nínú post kíní yẹn sí. Kíní kan táwọn tó rí ni gbogbo ẹni tó bá fẹ́ sáré fún kíní yẹn náà kó náà kó sáré fún kíní yẹn. Beautiful. Tí gbogbo eléyìí náà bá ń wáyé tó yẹ pé gbogbo àwọn groups àníkàlẹ̀ káàkiri tí wọ́n bá ń rí pé nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀, a ó lè mọ ẹbí ra léèrè wípé báwo la ṣe fẹ́ rìn, ibo la fẹ́ rìn sí. Èyí tó ti lọ yìí ti lọ, ká mọ̀ fi pariwo fúnra wa pé nǹkan kan bàjẹ́. In tó sì ń bọ̀ ó sì tún pọ̀ ju èyí tí ń ṣe ń ṣẹlẹ̀ yìí lọ. Ìwọ̀nba lèyí tá a rí, èyí tó kù tá a fẹ́ ṣe ní ìsìn ni pé báwo la ó ṣe move closer to ààfin tí ó jẹ́ pé nǹkan táwọn náà offer ààfin ní ti dáadáa, nígbà tá offer fún lòdì dáadáa, torí nígbà tí èèyàn bá dàmí sílẹ̀ yóò lè tẹ̀lẹ̀ tútù. Nígbà tó wẹ́ pé èèyàn bá ti ṣe nǹkan tó dáa kalẹ̀ àti lọ síbẹ̀ pé àwa béèrè fún nǹkan báyìí, wá ṣe nǹkan báyìí, wọ́n ṣe nǹkan báyìí, ẹ lọ sí meeting now. All this OMC kò sígbà tó ń fi wọn ṣe meeting, ó sáà ní gbogbo bí àwọn branches wọn, ẹ jẹ́ ká máa iron out pé tọ̀ lágbájá báyìí o, ẹ dákun sàlámù àlékún nǹkan tá a gbọ́ tó fẹ́ ṣẹlẹ̀ ní ẹ bá wa ṣèwádìí nípa rẹ̀. Àwọn náà sì gbé fún central body náà láì ní gbàkókò. Ayé ti lu jára wọn ó gbé fóònù wọn ó béèrè, tó bá tún mọ́tán tẹ̀ kọ lẹ́tà sí ni wọ́n kọ lẹ́tà nípa rẹ̀ láti pé kan béèrè. Wọ́n béèrè lọ́wọ́ Special Committee on Islamic Affairs pé ká ní ṣé a fẹ́ mọ̀ wá fún crisis ni, ṣé àwọn bọ́dì wa yẹn ṣe a fẹ́ mọ̀ wá fún pé jẹ́ tí wàhálà bá ti dé ní ká mọ̀ pera wa.
ẹ jẹ́ ká gbé mọ́tò kalẹ̀ ká wọn ṣe kíní kan. So aláwọn ilé kí wà láwọn school wa ní gbogbo rẹ̀ tó wà gẹ́gẹ́ ìwọ la jẹ́ kó develop láàrin ara. Even for that bá ti ṣe wà ní ìsìn bá ṣe wà individually islamically ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú tájọ wà l'Ógbómọ̀ṣọ́ gan náà bí nǹkan tó ń gbé síwájú bí ó ṣe develop mọ́ ó dá láàmú ju bí títí ló ṣe develop lọ. Nacomium ní ìsìn níbo lọ́rọ̀ school wọn níbo náà bá dé àwọn ilé ìwé náà fund wọn báwo náà ṣe ń ṣe bọ́ọ̀sì tó ń gbé kálẹ̀ káàkiri ọdún kìlò tán ti ń gbé pọ̀ ní ṣé kò ti yẹ ká ti change ẹ̀ lọ́ bá ń fẹ́ lọ ibì kan bóun náà ṣe ń rówó epo bóun wọn ṣe ń ṣe kíní gbogbo ilé wọn ṣe even láàrin ara wa ni ẹ̀ tọ́jọ́ pé àwọn mùsùlùmí lára we have bad management wa ó pọ̀ gidi gan adó nídòó pé gbogbo nǹkan tí wọ́n bá ti ṣe fún wa a ò ní ṣe ìjọba bá ti wá lè rí bá ìjákulẹ̀ lọ́dún ibi tá a ti fọkàn sí òun ti ṣe fún wa tí wọ́n bá ti ṣe fún wa ó ti tán ní tá a fẹ́ ṣe yẹn project yẹn ó ti láyà ọ̀fun náà ní kò sí nǹkan kan tá à ń ṣe kò sọ́gbọ́n tá a lè dá àfi ká move mọ́ra wa lára ká close mọ́ra wa lára tá a bá close mọ́ra wa lára láfi mọ́ ọmọ ibo la kù sí ibo ló ṣe kíní sí. Then àwọn responsibility kan bẹ tó yẹ pé àwọn tí kò yẹ kí central body OMC àwọn tí wọ́n yẹ kán jìnnà sí láàfin jùlọ alákọ̀ọ́kọ́ iná tó bá ti di press secretary fún kábíyèsí whosoever is the press secretary tó bá jẹ́ ti press secretary ọba nílùú kò yẹ kí lu central body chairman agẹni àbí àwọn okò rẹ̀ ti jẹ́ special committee on Islamic affairs kí wọ́n jẹ́ kí tí wọ́n máa di pẹ̀lú nǹkan tó kọ èèyàn gan tán bá kó mọ́ra kò ní jẹ́ kí tí wọ́n máa di pẹ̀lú nǹkan tí máa ń lọ nílùú wọ́n mọ̀ at the same time ẹni tó bá jẹ́ secretary ààfin kí pé ọmọ sọ wípé gbogbo nǹkan báyìí tó bá ti ń ṣẹlẹ̀ láàrin pẹ̀lú kábíyèsí ní ọmọ sọ gbogbo nǹkan tí wọ́n ń ṣẹlẹ̀ lórí ààfin but nǹkan tó bá tẹ́ fẹ́ jẹ́ ti public tó yẹ ti gbogbo òlu tí gbogbo ayé gbọ́dọ̀ gbọ́ ó di dandan kó jẹ́ kí yìnyín náà kẹ́ mọ́ gbọ́ nígbà tó fẹ́ kí yìnyín náà bá ń gbọ́ ẹ lè mọ̀ sọ fáwọn èèyàn lórí gbọ́n ti fẹ́ mọ́ lọ àmọ́ bá ti fẹ́ mọ́ sọ ní ìsìn ẹ wá fẹ́ mọ́ pariwo káàkiri social media alákàtí mọ́ pariwo ẹ̀wọ̀n rẹ́ mùsùlùmí jẹ wọn rẹ́ mùsùlùmí jẹ wọ́n ń rí mùsùlùmí jẹ náà lẹ́ẹ̀mọ́ wí torí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà ti tó nǹkan tẹ́ fi mọ́ sọ pé ẹ bá sọ fún yín wọ́n fẹ́ christianize Ògbómọ̀ṣọ́ ni o wọ́n fẹ́ ṣe kíní ni eléwo lọ́wọ́ náà àfin tí wọ́n lé padà eléwo nínú àtẹlẹ́sìn kíní ni àtẹlẹ́sìn kejì àtẹléwo lọ́wọ́ nínú ààfin tí wọ́n lé padà abá débi pé a tẹ kéré ìlú débi pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa kò sí bá a ṣe lè ṣe kò sí bá a ṣe lè wọ̀ anytime láti lọ sínú hall ká sọ pé àjùkọ afẹ́ ṣe nǹkan kan tí kò sẹ́nìkan tó dí wa lọ́wọ́ rẹ̀ láti gba afẹ́ wọn ṣe nígbà tí kò sẹ́ni tó dí wa lọ́wọ́ rẹ̀ kí ló wá take wa tó yẹ pé ṣe merriment nìkan láàrú parí mọ́ alimọ̀ ojú ká mọ́ fi ọ̀rọ̀ Islam ká mọ́ fi ṣe ni ẹ mọ̀ jẹ́ ká mọ́ fi ṣe merriment let's do the walking instead of the talking ká sọ̀rọ̀ ká mọ́ ṣiṣẹ́ tọ̀ nǹkan burúkú ni more of the work less of the talking so ibi tó bá yẹ ká tó bá kù díẹ̀ ká tó sí gbogbo wa nísìn irú pé OMC gbogbo wa ní website kò sí mbẹ̀ kò sí nǹkan kan tó gbé tó máa ní wọ́n lè jù sórí mail wa tá a bá ti débẹ̀ tí wọ́n kà á tó gbà kíní kan jáde sí OMC o lẹ́tà tàrí ni o kíní kankan tẹ́nìkan ò bá ti screenshot nǹkan kan dé sẹ́ndì sí wa a ò tí ì rí tó yẹ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní lọ ní online kí ni iṣẹ́ àwọn secretaries ta ní káàkiri ní gbogbo àwọn branches ta níyì kí ni nǹkan tó ń ṣe online kí ni nǹkan tó ń gbúrò tá bá ti ń gbúrò nǹkan kan ní online tá bá ti ṣe tá bá ti wọnú line tá bá ti jáde ẹ máa wo sàlámù àlékún lọ́sẹ̀ tó kọjá ìyá rí pé wọ́n ní federal government fẹ́ ṣe kíní kan àwọn ọ̀bẹ akíní yẹn fẹ́ kàn wá níbi àbí kò ní kàn wá níbi ẹ̀yin bàbá wa ẹ̀yin gbogbo olékèlè rẹ̀ pa lè ṣe àwọn tá a láàrán Mr. Alágbájá ẹ bá lọ níbi ìkẹlẹ̀ ọba béèrè lọ́rọ̀ tọ̀hún but we are far from information asá fún information àfi ká lọ ríra dátà ká mọ gbọ́ ta ló bú wa ta ni ò bú wa ta ló yẹ̀yẹ́ ta ni ò yẹ̀yẹ́ nǹkan tá à ń jókòó we are not talking about the progress of even ourselves not to talk of religion not to talk of our town so we didn't go online ayé ló lùjára wọn bó ṣe ń tọ́ gbà lásìkò yìí nù gbogbo àwọn tó bá fẹ́ hóòlù nǹkan báyẹn wọ́n gbọ́dọ̀ já wọn kan tó mọ̀ lè mọ wọnú íńtánẹ́ẹ̀tì wọn mọ̀ já gbogbo nǹkan tẹ́ ṣe it's not secretly done nítorí tá à ń pẹ́ tá a fẹ́ mọ́tò rẹ̀ mọ́ pariwo káàkiri fúnra ẹgbẹ́ wallahi it's not secretly done because anything that has to do with federal government àbí anything that has to do with world bank or world anything tó máa fẹ́ ṣe àwọn gan tẹ́ tó ń ṣe gbogbo nǹkan káàkiri àgbáyé wọ́n fẹ́ káyọ̀ bá wọn gbọ́ wípé oko bí yìí o àwọn ti wọ ọbẹ̀ nǹkan táwọn ṣe nìyí kò sí nǹkan kan tó ń ṣe ní gbòǹkẹ́lẹ́ wọ́n wà transparent àwa la kàn mọ́ dára aláàmú lórí irọ́ nǹkan tí ní information tá à ní lọ́wọ́ náà láti mọ́ gbé pamọ́ àgbogbo wa la fẹ́ mọ́ kékeré mọ́ orí wa gẹ́gẹ́ bí ẹni tó wà informed
bẹ́ẹ̀ àsìkò ọ̀rọ̀ tí tó ní tásìkò bá tó máa sọ fún àwọn nǹkan yìí nígbà tó bá ti wá lórí gbọ́ information tó bá ti wá kú ìgbà náà mọ̀ sí pé mo ti sọ fún yín mo ti gbọ́ tẹ́lẹ̀ àìpé nǹkan tí mo fẹ́ sọ fún yín jò ní tí mi ò sọ fún yín nù ó ti wà lọ́wọ́ orú ayé àwa yìí dáalé ni ẹ sọ nígbà tó ẹ sọ jáde nígbà tó fi wúlò fún gbogbo ayé so that ibi tó bá yẹ ká ṣe àtúnṣe sí àmọ́ ṣàtúnṣe sí gbogbo àwọn tó bá fẹ́ yàn ní secretary gbogbo àwọn branches OMC pátápátá káàkiri wọ́n gbọ́dọ̀ wà enlightening dáadáa tó yẹ pé àwọn gan náà mọ̀ go online wọ́n mọ̀ search fún kí làwọn fẹ́ ṣe tó lè wúlò fún ìlú kí làwọn fẹ́ ṣe fún tó lè search tó lè wúlò fún societies wọn kí làwọn fẹ́ ṣe ìlú báyìí wọ́n kọ́ mọ́sálásí wọn ẹ̀rù ṣíṣe bóòlù àwọn náà ṣe fẹ́ ṣe tiwa tó fi dá tí gbogbo orú nǹkan báyẹn bá ń wálé kò ní sínú wípé àwọn ṣẹ̀ṣẹ̀ wá mọ́ lórí mọ́ put blame sórí ọba ìlú àbí ká mọ́ put blame sórí ààfin ẹ jẹ́ kí n sọ kíní kan fún wa gbogbo nǹkan tẹ́ tí kábíyèsí ń ṣe fún wa yìí we just have to go and celebrate this man wàláì both ní gbangba àti ní kọ̀rọ̀ he needs to be celebrated nígbà tí a bá lọ rí iṣẹ́ tó bá lọ rí ìdákẹ́tọ́ wáyé pé a bá kọ́ àwọn bá mọ̀ fún àwa náà ṣe ní ṣe pé kàkà kéèpọ̀ ọmọ jẹ́ ṣèṣe káfí sàwádànù ni àwọn náà bá pẹ́ ní ọ̀nà kúkú já it's not his own duty láti empower anybody mo fẹ́ kẹ́ gbọ́ dáadáa it is not the duty of Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land or ọba ìlú kankan láti empower anybody it is the duty of the government àwọn gan náà civil servants ni wọn owó ìjọba làwọn náà ti ń gba sálárì wọn so wọn ní límìtì ibi tẹsẹ̀ wọn àbọ̀ wọn tó dé tá a bá lọ rí kọjá yìí wá lórí pé a ò gbọ́ àgbà ní tí ó bá dà kọjá tó bá gbé kínní ilẹ̀ fi wá fi dá problem lẹ̀ láàrin èmi pẹ̀lú ìjọba ọ̀dà mi ò ṣe mọ́ mo káwọ́ kúrò ta ló lose èèyàn yọ wọn kó lọ́ba relationship àwọn pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì ló sì wà òkè pé wọn ò dá sí nǹkan tó jọ ọmọ ti gọ́ọ̀mẹ̀ntì mọ́ bó tí nígbà tá a bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá a bá fi tó gọ́ọ̀mẹ̀ntì ó tún lè wọn fi tiwa wọn tún lè wọn fi ṣe àkàwé wọn ní àìrí àwọn ará Ògbómọ̀ṣọ́ ni tá a bá ti fún wọn ní nǹkan tí wọ́n sì fi yanjú rẹ̀ kò sẹ́ni kankan tí ń gbúrò wọn wọ́n sì yanjú rẹ̀ Ọlọ́run sì ní kálàáfíà ọmọ wa ń bẹ ní tó ti dá nìyẹn but àwa dé empowerment the first empowerment a fẹ́ rí tó fẹ́ bẹ̀rẹ̀ sí fẹ́ mọ́ jáde even kò jẹ́ kókó jù bẹ́ẹ̀ lọ mélòó la rí nínú wa nígbà tó ń lọ rí sí àwọn hotels kan báyìí táwọn òyìnbó kan wá sí I was just seeing it online mùsùlùmí mélòó ló wà níbẹ̀ àwọn tó jẹ́ mùsùlùmí tiwa gan tó yẹ pé àwọn olóyè láàfin mélòó ló bá wọn lọ síbẹ̀ láti wọn fẹ́ lọ rí sí gbogbo nǹkan báyẹn àwọn nǹkan tó yẹ pé advert rẹ̀ jáde káàkiri advert jí jáde kí ni ó jáde kálẹ̀ káàkiri lè tó show wípé nǹkan báyìí fẹ́ wáyé nígbà báyìí nǹkan báyìí fẹ́ wáyé nígbà báyìí mélòó nínú àwọn mùsùlùmí náà ṣe bẹ́ẹ̀ representative ló lọ láti rí OMC either àti north either àti south nígbà tí wọ́n lọ sí south tó lọ sí town hall meeting make yourself available salamu alaikum ẹ káàárọ̀ bàbá wa èmi tí mo ń sọ̀rọ̀ yìí o adúpẹ́pẹ́ wá kí wa ládùúgbò wa orúkọ tèmi ní jẹ́ lágbájá báyìí o èmi ní alága OMC níbí o àfi gbogbo tẹ̀mítẹ̀mí taratara àfi wà pẹ̀lú yín ẹ dákun gbogbo ìlọsíwájú tẹ bá fẹ́ sí bá wa ṣe ẹ má gbàgbé wa it will ring bell on his head pé níjọ́ táwọn lọ sí Ìrẹsà OMC chairman sọ̀rọ̀ níjọ́ táwọn lọ sí south OMC chairman sọ̀rọ̀ nígbà táwọn lọ sí north OMC chairman sọ̀rọ̀ wọ́n mọ̀ pé formidable body kan wà nílẹ̀ tó yẹ pé tí nǹkan bá ń bá fẹ́ ṣẹlẹ̀ àwọn láàlè pèpè ọlọ́mọdé kárí láburú nílùú yìí ẹ bá ń pe alága àwọn kìíní báyìí agbọ́pọ̀ àwọn mùsùlùmí tó wà lọ́dọ̀ yẹn wọ́n ní kíní problem báyìí kí ni nǹkan tó ṣẹlẹ̀ alájà yẹn ṣé wọ́n ti gbé lọ hospital àmọ́ ti gbé lọ hospital àwọn rí lórí pépà ni àwọn rí lórí kíní ni òkè ìrànlọ́wọ́ tó fẹ́ wá látàfin nìyí but nígbà tó yẹ pé we did not move closer to the government we are not moving closer to the ààfin àwọn arìnrìn pé ibi tá a gbé ṣe jókòó sí wọn padà wá pè wá tó bá ti wá mọ ṣé wọn pé wọn ò tẹ pè wá wọn ṣe pé yín gbà tó yẹ pé you people did not make yourself available we should make sure we make ourselves available èyí tá a bá fi wá availability wa tá a fẹ́ ní ìsìn ni pé tẹ bá ti wọ́n pé kókókó ṣé kábíyèsí wà láàfin eré tàǹsà ni pé kábíyèsí sẹ́gbọ́n tán tún wá sọ̀rọ̀ nígbà tá a tún lọ sí ìsàjà lánàá wọ́n tún fẹ́ mọ náà wá wọ́n tún fẹ́ mọ ṣe kínní ẹjọ́ ọjà lójoojúmọ́ la fi kú bàbá yẹn níjọ láti jọ tòde a ò tí ì mú ẹjọ́ development kankan ká mú wa mélòó nínú wa nínú àwọn mùsùlùmí nínú wa níṣẹ́ lásìkò project mo ti lọ sáàfin 1 or 2 or 3 or more times tí mo rí àwọn èèyàn tó pé wọ́n ń wá látòde tó wọ́n mọ̀ kọ́ project wọn àwọn ní nǹkan báyìí táwọn fẹ́ ṣe fóònù kí lè rò gbọ́ ò lè rò pé àwọn lè gbégbà tí kábíyèsí ó pé we will look into it àwọn ní nǹkan báyìí táwọn fẹ́ lórí ṣe fóònù we will look into it ẹ wo gbogbo wa fẹ́ ṣe aṣọ òfin àṣẹ nǹkan kan ẹ mọ́ lọ sí bomi Ògbómọ̀ṣọ́ ní kẹjẹ ká ti ṣe láti pé gbogbo Ògbómọ̀ṣọ́ lè bá develop ẹ kú jẹ́ ká padà lọ rí ìwádìí nígbà tá a bá débi tán tẹ́gbẹ́ tí ń sọ aṣọ òfin yẹn tẹ́ a bá fẹ́ kó mẹ́wàá jọ tipátipá láfi rí 3 tó fi jẹ́ mùsùlùmí ariwo kíní ẹ̀ dẹ̀ wà káàkiri la kì í ṣe pé lónìí ló ti wà ńlẹ̀ ó ti wà káàkiri tipẹ́tipẹ́
tẹ́nìkankan tá a sùjà. So iṣẹ́ ń bẹ lọ́wọ́ àwọn OMC, kíní yìí ṣe problem àfin, iṣẹ́ ń bẹ lọ́wọ́ àwọn OMC. Ẹ̀yin bàbá wa Saka Balógun, ẹ ṣèrànlọ́wọ́ fún wa lójú ọ̀nà títẹ̀sìn, ẹ ṣèrànlọ́wọ́ fún wa lójú ọ̀nà tìlú, ẹ ṣèrànlọ́wọ́ fún wa lójú ọ̀nà gbogbo bẹ́ẹ̀ ṣe gbàtìrìṣẹ́ ní ààfin. Bàbá wa Abẹ́sẹ̀, ẹ ṣèrànlọ́wọ́ fún wa láàfin. Bàbá wa Aláròyẹ, ẹ ṣèrànlọ́wọ́ fún Islam lórí ibẹ̀ yẹn. Èyí tó bá jẹ́ kó jẹ́ ti gbogbo ìlú kẹ́jẹ́ gbogbo tí yín ni pé information lè fáwọn èèyàn wa pé ẹ̀rìn báyìí ẹ̀rìn báyìí ẹ̀rìn báyìí, wọ́n sì ní mọ̀ pé àwọn èèyàn rí fact lórí information náà ni. So kò ní sínú pé àwọn kan mọ̀ fẹ́ mọ champion ara wọn pé àwa là á gbọ̀n kan, àwa là á mọ̀ kan. So àwọn tó ní access sí internet, wọ́n ti sọra wọn di guru, so wọ́n ti sọra wọn di godfather. Omi ìgan ò ní access wàláhì ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹlòmíì gan tó yẹ pé wọ́n fi ń brag káàkiri nígboro, tẹ́ bá rí nǹkan báyìí, tẹ́ bá rí nǹkan báyìí, tẹ́ bá rí nǹkan báyìí, tẹ́ bá lórí check wọn online, rí wọ́n ti kódà tó yẹ pé group lẹ́jọ́ wà pẹ̀lú wọn, ẹ rí pé wọ́n ti wọ online gan láti wọn, ó ti lé lọ́sẹ̀ méjì. Kí ló ti ṣe láàrin ọ̀sẹ̀ méjì ní gbogbo àgbáyé? Ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run ọba, ẹ má jẹ́ ká fọ̀rọ̀ empowerment nǹkan kan ká fi léyìn ká fi wá fi dá problem kalẹ̀ láàrin ara wọ́n empower àwọn kan ju àwọn kan lọ, òun kọ́ nìkan. Àwọn tán fún àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ ni wọ́n, kọ́lọ́run ọba kó fi àlùbáríkà sí bọ́lọ́run sì ní kó wá lásìkò yìí nù. Àwọn tí wọn ò tí ì rí, Ọlọ́run kò ní dípa báyìí pé kò tún ní wáyé mọ́. Àwọn tí wọn ò tí ì rí, wọ́n strive, wọ́n kóra wọn wọnú ibi tó bá yẹ kẹ́ ti lọ rí register, ẹ lọ rí register, ibi tó bá yẹ kẹ́ súnmọ́ ẹ súnmọ́. Ṣùgbọ́n iṣẹ́ yìí ó pọ̀ jù, ó wà lọ́rùn OMC àti Special Committee on Islamic Affairs. Ẹ̀yin lẹ lè protect the interest in Islam. By the time tẹ́ bá protect the interest in Islam ní òfin jẹ́ pé ẹ tún ti protect Ògbómọ̀ṣọ́, ẹ sì protect Àpèrè. Ọlọ́run bá kò ní bá kẹ́ni kọ̀ọ̀kan wá jẹ́. Ẹ dákun, ẹ jẹ́ ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi ṣe, ẹ jẹ́ ká fọgbọ́n ṣe, ẹ jẹ́ ká fi sùúrù tó, torí ibi tá à ń bá bọ̀ yìí, tá a bá bá dé pé lágbájá òṣèlú làkásìrì òṣè, a ó fẹ́ kún wá dé tá a fẹ́ mọ gbé àwọn tó bá tún ríṣẹ́ náà ṣe pé Ọlọ́run ní ju orí ṣe. Gbogbo ilé ẹ̀rí ṣe o, ẹ sì rí nǹkan dáadáa mú bọ̀ níbẹ̀. Ẹ jẹ́ ká gbìyànjú, so ẹ má jẹ́ ká mọ jókòó ti peanut pé náà à ń lọ sípàdé ní à ń lọ sí ẹ bá ní ká lọ sípàdé olóṣèlú báyìí pé níbi tán pé ti fẹ́ mọ pín dómìtà, àwọn mùsùlùmí pọ̀ ńbẹ̀, àwọn mùsùlùmí pọ̀ ńbẹ̀ wá pọ̀. Àwọn ìyá àgbàlagbà yẹn ń wé ní wọn ti ẹ̀kọ́ pé ibo ni ìpàdé mi tún wà, ṣé gbogbo orientation tó yẹ ká mọ fúnra wa nìyẹn. Jẹ́ ká withdraw pé lẹ́yìn pé look, ẹ jẹ́ ká kọ́ wọn ní bó ṣe máa jẹ, bó ṣe máa mú dáa, ká fún wọn ní nǹkan tó wọ́n máa jẹ. Ẹ dákun torí Ọlọ́run, ẹ̀yin OMC, this is a very big challenge on you. Láti pé kẹ́ bá mọ bẹ́ẹ̀ ti ṣe elias lórí development ní ìlú pẹ̀lú Special Committee on Islamic Affairs, káwọn Special Committee káwọn náà kan dé elias pẹ̀lú ààfin láti pé kán lè bá mọ̀ pé kí ló wọ̀ ló wá fún gbogbo olúbò làwọn ti ṣe. Àwọn olóṣèlú ẹ ò lè fọ́ọ̀sì ara ẹ lè fọ́ọ̀sì ìlú lé wọn lórí. Àwọn náà mọ bọ́n ṣe ń ṣe political strategies wọn tí wọ́n ti ń ṣe. Àwa kan lè advice wọn ni wípé nǹkan tí ẹ̀kan ṣe ni, but ó kù sọ́wọ́ wọn, kálukú ló mọ strategies tí ń lò tí ń fi rọ̀nà àwọn nǹkan tí ń rọ̀n. But nǹkan táwa kan sọ fún wọn ni pé èyí tó bá ti jọ mọ́ pé tó bá yẹ pé empowerment àbí nǹkan tó bá pé ti government ni, let everybody be inclusive. Ká mọ inform àwọn tó bá yẹ ká mọ inform, ká mọ ṣe ní ṣe pé àwọn làwọn ń ṣe sàrà fún wa. Alágbájá tẹ ìgbìyànjú, ó fún wa ní machine, àwọn ọdún sì gbìyànjú, ó fún wa nílé ńkọ́. Tó bá jẹ́ pé government empowerment ni, ẹ jẹ́ kán mọ̀. Tó bá yẹ pé lápò ara ilẹ̀ bá fi ṣe, ẹ sí nípa mọ́, torí tó fi lóore jù lọ́dọ̀ Ànábì nìyẹn, even lójú ọ̀nà ti tẹ̀sìn. Ṣùgbọ́n tó bá ti di pé ó bá ti pé wọ́n fún lára wọn fún làgbà síbi tó fi hàn, a jẹ́ pé nǹkan tọ́jọ́ mọ́ ti gbogbo ayé nu, ẹ̀yin náà ti ṣe ṣe àrími nìyẹn. But tó bá yẹ pé tìjọba ni tẹ́ni kẹ́ pín káàkiri, kì í ṣe ṣe àrími, iṣẹ́ ìjọba ni, wọ́n fún yín níṣẹ́ ni, ẹ sì ti ń fún àwọn èèyàn lẹ́tọ̀ọ́ wọn gẹ́gẹ́ bó ṣe, gẹ́gẹ́ bí nǹkan tí mo ti kọ́kọ́ sọ síwájú. Tí èèyàn bá yan ẹ̀pà fún afọ́jú, ìyẹn mọ súfèé ni. Nígbà tí ẹ máa ń fún gbogbo ayé ó sì mọ̀ pé ẹ̀ ń fún wọn o, ẹgbà. Irú eléyìí ti kúrò ní pé àṣìṣe kan lábẹ́nu, kò sí sẹ́yìn kan dáhùn sí lábẹ́nu, torí pé tẹ́yìn bá lẹ́yìn òṣè níbí yìí, àwa náà ń kà nínú pépà pé níbi báyìí wọ́n empower wọn, níbi báyìí wọ́n empower wọn, níbi báyìí wọ́n empower wọn. Gbogbo tí wọ́n sì fi empower wọn ẹ̀wọ̀n lè sọ pé sálárì àwọn làwọn fi empower wọn. Government allocations náà ní ládùúrí pé ẹ lọ ṣe nǹkan báyìí lọ́dọ̀ àwọn ẹlòmíràn. So wọ́n lè carry responsibility pé ètò èmi náà gbé fún tòótọ́ káyọ̀ lè bá àmọ́ èmi náà mú wá gbé fún òun. Ẹ jẹ́ ká mọ̀ pé eléyìí látọ̀dọ̀ ìjọba ni. Nǹkan tí ó mọ̀ fi mú tó fi mọ̀ pé ìjọba ń ṣe dáadáa bí ìjọba ò ṣe dáadáa ni. Ẹ̀yin náà gbìyànjú, ẹ ti lọ gbà á lọ́dọ̀ ìjọba, ẹ ti kó wá fáwọn. But tó bá jẹ́ pé ẹ̀yin lẹ fẹ́ ṣe sàrà abẹ́nú nìyẹn, títí méjì mẹ́ta ò lè gbọ́ tí kò yẹ kó bá yín gbọ́. Àmì tó bá ti jọ mọ́ pé tó bá ti jọ mọ́ tìjọba, ẹ jẹ́ kí gbogbo ayé ó gbọ́.
ìdí kan fi sọ́wọ́ ayé sólà gbogbo wọn fi mọ̀ pé ẹ̀yin náà ṣe that is fún ẹ̀yin tẹ̀ jẹ́ àwọn olóṣèlú wa but ẹ̀yin tẹ̀ jẹ́ bí ààfin tó jẹ́ pé bàbá lórí gbogbo wa kò sí ọ̀jẹ̀lú níbẹ̀ kò sí òṣèlú kankan níbẹ̀ èyí tó bá ti jọmọ́ ti gbogbo òlu tó bá ti ń débẹ̀ ẹ pe àwọn tó bá lẹ́tọ̀ọ́ sí láti pé kí wọ́n gbà. wọ́n ní àwọn olóyè láàfin tó jẹ́ mùsùlùmí kán pe àwọn tó bá jó lórí ẹ̀sìn kán máa bọ̀ ní àwọn olóyè láàfin tó jẹ́ àwọn kìrìsìtẹ́nì kán pe àwọn olóyè tó bá jẹ́ ti kìrìsìtẹ́nì kí wọ́n wá. ẹ̀yin kìrìsìtẹ́nì afẹ́fún yín ní nǹkan mẹ́wàá ẹ̀yin lẹ́wọ̀n bẹ́ẹ̀ ṣe pín. ẹ̀yin mùsùlùmí afẹ́fún yín ní nǹkan mẹ́wàá ẹ̀yin lẹ́wọ̀n bẹ́ẹ̀ ṣe pín. ẹ̀yin oníṣẹ̀ṣe afẹ́fún yín ní nǹkan mẹ́wàá ẹ̀yin lẹ́wọ̀n bẹ́ẹ̀ ṣe pín. ẹ fi lè ṣe bẹ́ẹ̀ ẹ fi lè fọ ìlú mọ́ ẹ sì fi lè fọ kábíyèsí mọ́ a ó sì fi lè fọ ẹ̀sìn ara wa mọ́ a ó fi lè jókòó ìjókòó àlàáfíà láàrin ara wa. ọlọ́run ọba yóò rọ òjò àlàáfíà yóò sì jẹ́ kí omi ìfẹ́ kó máa sọ̀kalẹ̀ láti inú òjò náà tó pé tá a máa ti mú a ó túbọ̀ máa fi nífẹ̀ẹ́ ara wa gidi gan. a ò ní máa wo lágbájá kìrìsìtẹ́nì ni lágbájá oníṣẹ̀ṣe ni torí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ̀rọ̀ alájọṣepọ̀ alágbàgbé kò sọ̀rọ̀ nípa mùsùlùmí nìkan alájọṣepọ̀ alágbàgbé ó sì tún sọ̀rọ̀ nípa okùn ẹbí láti pé kọ́mọ́jà gbogbo ń ta bá ṣe ní láàrin wa nílùú Ògbómọ̀ṣọ́ a ó sáré ká gbìyànjú kókùn ẹbí wọn mọ́ kó mọ́ jà ní torí tá a bá sáré lọ gidigidi gan ọ̀nà máa jìn kẹ́ tó lè rí ibi tí ọmọ Ògbómọ̀ṣọ́ ògbé ti lẹ́nu láti fi bu ọmọ Ògbómọ̀ṣọ́ mi wípé kò ní dá fún bàbá rẹ yóò rí báyìí fún bàbá rẹ tọ́lọ́n bá ní kí ìyá onítọ̀hún wà láyé tó bá ti lọ rí bèrè pé mi pẹ̀lú lágbájá ọjà níta kó dààmú ní kò ní dá fún bàbá rẹ ìyá rẹ lè san lẹ́nu pé ọmọ ẹni tó rí ni ilé wọn ni mo gbé dàgbà bàbá wọn bó ṣe rí ni kódà òun ló fà mí lé bàbá rẹ lọ́wọ́ kò sí ọmọ Ògbómọ̀ṣọ́ kan tá a kan ra wa àfi tó bá yọ ọmọ tó bá yọ ọmọ àlè lókù inú abọ́ kan ṣoṣo ní gbogbo àti inú gbá kan ní gbogbo àti jọ jẹun ọlọ́run ọba yóò wọlá bí ṣe ń jẹun ọlọ́run wọlá bí ṣe ń jẹun ìfẹ́ tó ti wà láàrin wa láti ilẹ̀ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́run látàsìkò yìí lọ mọ́sàájú kó mọ́ sọ̀kalẹ̀ láàrin wa a ò ní rogun a ò ní rọ́tẹ̀ a ò ní ríjà gbogbo ẹ̀yin bloggers ẹ ṣọ́ra yín pẹ̀lú nǹkan tẹ́ bá fẹ́ mọ̀ sọ ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má fi dá wàhálà lẹ̀ fún wa nílùú ọ̀rọ̀ tí ó bá kàn yín èyí tẹ́ ẹ bá mọ̀ òun ni kẹ́ ẹ sọ èyí tẹ́ ẹ bá mọ̀ ẹ jáwọ́ kúrò ńbẹ̀ ewu bọ̀ làbúrọ̀ mọ́ kí mú bọ̀ kẹ́nu bọ̀ bí gbogbo ara bọ̀ nǹkan tẹ́ ẹ mọ̀ ẹ wà mọ́ sọ̀sọ́kùsọ ẹ wà dá wàhálà lẹ̀ ẹ dọ̀rẹ́ ilé lónìí ẹ dọ̀tá rẹ̀ lọ́la ẹ dọ̀rẹ́ lónìí ẹ dọ̀tá rẹ̀ lọ́la torí nǹkan tẹ́ fẹ́ jẹ ṣùgbọ́n kẹ́ ẹ lórí sọ́ra fún kinní kan torí pé bá lọ àbọ̀ mọ́ bọ̀ torí tẹ́ bá lérò pé gbogbo tí ń lọ l'Ógbómọ̀ṣọ́ tẹ́ bá rò pé kò ní parí tó bá parí tán ó kúbi tẹ́ gbórí yín sí o torí pé ọ̀rọ̀ tí ó kàn yín lẹ̀ lórí tẹnu bọ̀ lẹ́sìn fẹ́ fi dá wàhálà rẹ̀ nílùú fún wa ọlọ́run bá kò ní jẹ́ kárí wàhálà. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.